when the room goes quiet, your voice got away with me. I swear I was fine in the dark. Hello. Rukia. Yes. Ruki. Yes, love. Baby. Babe. Láti máa kí ara lábẹ́ ẹ̀ka. Rukia. Yes, babe. Baby. Ah. Báwo ni? Oh, okay. Ẹ káàbọ̀. Báwo ni? So Báwo what? ni nǹkan? Ààrẹ káàsọ̀ sà. Ẹ wá sà. Ẹ káàbọ̀. Báwo ni? Ẹ wá sà. Báwo ni? Bàbá yẹ ẹ máa gbé mi, ẹ máa gbé mi, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ wọlé. Ẹ wọlé. Ẹ wá sà, ẹ káàbọ̀. Ṣọ́kò jẹpo, báwo ni flight yín? Ẹ pẹ̀lẹ́ jókòó sà. Ẹ wò báwo ni ṣé kí n fún yín ní kí n fún yín? Madam ni. Ẹ wá sà. Mo ti gbọ́rọ̀ yín ju bí wọ́n ṣe wá rí yín lọ. Ẹ káàbọ̀ sà. Àwọn àlè l'Amẹ́ríkà pẹ̀lú yín o. Ṣé kí n fún yín lómi àbí kí lẹ máa jẹ kí lẹ máa jẹ? Ẹ wò ó ṣe rí gbogbo ohun tójú mi tì í ó ti kún mi inú kí n tó débí. Nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ìsinmi náà. Ẹ wá bá mi ro àmàlà ṣé ẹ sí ọbẹ̀ ẹ̀fọ́. Àmọ́ ni mo ti fi oríṣiríṣi mo ti fi yálẹ̀ fún ẹ. mo ti Ọ̀rẹ́ mi ò mójú lọ́jà ò mójú lọ́jà. Lókè, ó ti ṣàlàyé fẹ́ kó tó dé. bẹ́ẹ̀ni. This is my life. Wà. Ìgbésí ayé mi nìyí. Ẹ̀yà. This is my life. Àwọn méjèèjì bá ṣe rí nínú ẹ̀dá. Ìwà tó fẹ́ kó continue life because àwọn òbí ẹ̀ dà gan-an. Ẹ̀yà. Kò sígbà tí máa dé Ìbàdàn tí bá lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ sí iṣu. Everything. Ọ̀gbẹ́ni wo ìyẹn ti kọjá ìyẹn ti kọjá. Ọjọ́ Ọlọ́run. Ẹ wo ilé ni mo wà. Kí lọ mú wa ṣe ká máa tó. Bẹ́ẹ̀ ó lè ṣe é sí náà. Mo fẹ́ mú róbó àti ìkọ́kọ́ kókóró. Èmi náà wá. Pẹ́lú. Lókè rẹ lọ dáná Ẹgbẹ́ mi ru àwọn. Ọ̀rọ̀ ẹ̀sà ẹ kú jókòó ẹ káàbọ̀ ẹ kú jókòó ẹ̀sà ọ̀rọ̀ ẹ̀sà jẹ́ kí n máa yín wá. Ọmọ rẹ̀ dàgbà. Ó ní wa tọ́jú bá bí dáadáa òun náà tó wá tó rẹ̀. Ìwà kiri níwájú orí ẹ̀ báyìí bí mo ti wọlé ni mo ti gbogbo tó sọ mo rí iwájú orí ẹ̀ báyìí straight. Wà á ṣe pé àwọn òbí ẹ̀ dá òun náà tó wá dá. Àló wà wájú orí ẹ̀. Kò sí tí mo bá ẹni tó bá mọ̀ ọ̀yàn wò báyìí á rí iwájú orí ẹ̀ báyìí. Kò sí tí bá ní kó jókòó báyìí tí bá ní kó ṣe kara kí tó ti fi ṣẹ́ dé àti dáná fún mi àti ṣe everything fún mi ọlọ́ọ̀kan mọ̀ọ́mọ̀. Òfìṣàánú ẹ̀. Oko oríire ọ̀rẹ́ mi. Oko oríire. That's good. Jẹ́ kí n jẹ bọ́ bo tútù yẹn. Kò tí ì mọ́ Kò lè wù mọ́. Sọ́jà wọ́n lọ́jọ́ ìdájọ́. Àwọn ọmọ ń ṣe I don't fight it here. Come a little closer. Okay. Don't make me guess. Oh, so me. ẹ̀yin náà sùn ni. If you want this badly, Kí ló dé? say it with Ọ̀rẹ́ mi tó dé náà jẹ́ kí n lè sùn. Kí ló ṣe? Because bí mo fẹ́ kí o wà pa kọ́lọ̀ kẹ́ bọ́lọ̀ ṣe kémi náà. Tó ti yẹ because èmi ẹ̀ bá ṣe jọ wà ní Nàìjíríà ó dàbí ahọ́n àti ẹnu. Ṣé tí mo yẹ àwọn òbí ẹ̀ méjèèjì kò sí tí wọ́n ṣe fún mi kẹfì dédé lóyìí. Wọ́n wà pẹ̀lú mi báyìí ni. Tó nǹkan wá ṣe bí ẹ ń lọ fóònù náà díẹ̀ mo fi ní kó máa bọ̀ ọlọ́dẹ́gbà mo fún mi fíṣà sọ pé ó ti dé báyìí ń sìn. Jọ okay obìnrin ló nílé especially in this country mi ì lè fi bá anybody ṣeré bó ṣe wà yẹn mi ì lè fi bá anybody ṣeré tó ti yẹ jọ mo fọlọ́run bá bẹ ẹyin jú mi jọjú ọlọ́run bá obìnrin ló nílé mo pé gbogbo ìgbà kọ̀ọ̀kan ó máa ṣẹ̀ àbí bóyá kó má jẹ́ kí n rí traces kankan gbogbo ìwà tó bá wù mọ́ fi yá mi jọjú ọlọ́run. Kì í mo ti wá gbọ́ báyìí sí ìgbà wà ní yẹn máa lọ fún gbígbà o. Kò lè tí ì lọ o. Kí ló dé? Ó máa wáṣẹ́ tó bá ríṣẹ́ tó náà ti wà òkè tó fi lè gbalé ìgbà imú tó lè yọ̀ǹdẹ̀. Nínú ìjọ bó gbadé pàápàá bó ṣe lẹ ní máa lọ ra gúrósì máa lọ sí gúrósì tàbí máa lọ supply lóúnjẹ. Ìyẹn máa lè díẹ̀ o.
jọ Hey, lórí Ọlọ́run. nígbà tó bá tó lówó kó tó máa lọ gbalé. Mo ṣẹ̀ṣẹ̀ dé ní bàbá ayọ̀ tí ì lè balẹ̀ ibi tí ọkàn mi sọ fún mi tó bá ti gbalé màá bá wá bóyá mọ́ṣáláṣí ni o àbí church bá wá wáyàwó kan tó náà máa bẹ̀rẹ̀ new life jọ. Mi ò fẹ́ kó ronú pé bóyá èèyàn kan mú un wá síbí bóyá wá fẹ́ fòun jìyà ni because mi ò lè fi bẹ́ẹ̀ níbọ̀dì ṣeré o wàláì mo fẹ́ràn ìjọ ọmọ ìyá mi ní lọ. Tó tó yẹn. Ó bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ yóò jọ promise mi. Mo promise. Sure. Wojú mi kò promise mi ojú mi báyìí kò promise. No, mo promise. Mo promise. Ọ̀rẹ́ rẹ̀ gbà tọ̀ sọ. Mo promise. Ọ̀yá ìsílẹ̀ ìsinmi akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá wáyé sí. Ẹ káàárọ̀ òòyà. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ sà. Ẹ kú àbọ̀ àná sà. Báwo lára yín? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣẹ́dẹ̀ sùn dára ṣe. Mo sùn dáadáa, mo bí dáadáa. Ẹ kú tọ́jú mi. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Àmín sà, àmín. Ẹ ń ṣe nǹkan lọ́wọ́ ní orí stove. Bẹ́ẹ̀ ni fẹ́ bá yín ṣe breakfast náà. Mo fẹ́ pògì ni torí mo mú àwọn àgúnmu kan wá tí mo fẹ́ lómi wàá mọ̀ bóyá tẹ bá ṣe tọ́kẹ́ pè mí kí wọ́n á pè. Náà máa bá yín pò sí ṣe bógì ní alógì lè á ní ilé white. Máa sáré bá yín ṣe. Ara sa ẹ jẹ́ kí n sáré máa sáré bá yín ṣe kí n rẹ̀. Ẹ̀yin náà ara láàánú ẹ kú tọ́jú mi o. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ ṣé gan ni mà. Níyì. Yes ma. Yes. Níyì. Yes ṣé kò sí problem ma. Ṣé ò dá mi mọ̀ ni? As in bí ìyàwó ọ̀rẹ́ mi àbí. Èmi ni ṣé lọ́wọ́ kó dòwò òdójú ìmọ̀ àbọ̀kọ̀ ń jí bọ́ látànà tó ti dé ṣá. Mọ̀ díbọ́n látànà gbogbo ẹ̀ náà tí iye bíbẹ̀ ṣe ń sọ. Kò yí ẹ báwo ni Rúkì ló ń sọ̀rọ̀ náà ó dé sí ìpò mọ̀ mi Rúkì ni. Rúkì sọ ọmọ èmi náà. Mo mọ̀ ẹ́ náà. Ó mọ̀ pé níyì kan náà ní Mushin lọ́nà ń ṣògo àbí. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé níyì náà ni. Sórí mo ń bú ẹ̀dẹ̀ ni mo fẹ́ kí ẹ̀kúnrẹ́rẹ́ ìwé ìtàn ẹ̀kọ́ kún kí n tó fi ẹsẹ̀ lẹ́yà lójú gbogbo ayé. Ṣọ́mọ̀ ẹ̀pẹ́ tó pọ̀ àtẹ̀ntọ́nù lọ́rọ̀ èmi àti ẹ̀ ṣọ́mọ̀ ẹ̀pẹ́ wá padà pàdé bá bá pàdé. Rúkì èmi ni ó ṣe gbogbo ẹ̀ náà títí náà nígbà tó lọ́wọ́ wa máa fa ilé mi lọ́wọ́ padà ó jẹ́ ilé ọ̀rọ̀ mi ló wá ẹ̀ ń tiẹ̀ bí ìyàwó. Abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó wá ní pé àkàrà ti tú sépo wọ́n bí máa fi ẹsẹ̀ lẹ́yà àájú lọ́dọ́dọ́dọ́ náà oyún mi dà. Oyún tó fi sínú tó lóyún fún mi tí mi ò fi rí ẹ mọ́ ibo lóyún ọ̀hún wà báyìí. Ọ̀gbẹ́ni má wulẹ̀ tọrẹ oyún ìranu ẹ wo èmi tí mo mọ̀ ẹ́ pọ́ mo gbọ́ dáadáa pé o ṣẹ́ oyún kó tó kúrò ní Nàìjíríà kó tó wá sí Amẹ́ríkà tó wá ẹ̀ mo fẹ́ kó ṣẹ́yún. Ó wá ń parọ́ nígbà tó débí tán ó wá ń parọ́ fọ̀rẹ́ mi àwọn kidnapper kan àwọn ni wọ́n mú ẹ nígbà tí wọ́n mú ẹ wọ́n fẹ́ rẹ́pù ọ̀tẹ́ oyún sábàjẹ́ lára ẹ wá jọ ń wá ọmọ kiri ẹ ń ṣe IVF. ní ìjọ ṣẹlú mi jọ. Wo bí ọ̀rọ̀ ẹ kúkọ́ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ tí tó fi fi mílẹ̀ tó já mi jù. ó ní kó wọ́n mi lára ẹjọ́. Ẹ wá gbọ́ èmi ò bá sunkún jù bẹ́ẹ̀ lọ torí ẹkú tó ń sọ èmi náà ti sunrú ẹ̀ kọjá nígbà tí mi ò rí ẹ. Wo n tó ṣẹlẹ̀ ìfẹ́ tèmi sì ní sí ẹ yẹn ó sì wà pẹ̀lú mi o torí ibi tá a fi sí ibi tá a béèrè wa dé kó tó sá mọ́ mi lọ́wọ́ àfi ká kọ̀ntínú ẹ̀ padà. Ní ìṣàánú mi nítorí Ọlọ́run kò sẹ́bẹ̀ tó lè bẹ̀ mí mo fún ẹ lẹ́nu sọ́la kò fi fún mi ní reply àjẹbẹ́ gbogbo ohun tó fẹ́ káyé gbọ́ yẹn ọ̀pọ̀ ẹ̀ máa ọ̀dà ilẹ̀ lásán ó ń bẹ̀ mí kí n jọ. Ẹlẹ́tọ́ mi yéé ṣe fi fẹ́ mi o kí ni kì í ṣe kí ni ṣe níyì kí ni kì í ṣe kí mo fẹ́ ṣe máa lọ ìdáná fún mi olóko mi lórí mi. Ẹlẹ́tọ́ mi níyì ìjánu fún mi ọjọ́ tí mo ṣe ẹ̀rọ pẹ̀lú ọ̀rọ̀ ọkùnrin wọ́n bá tèmi jẹ́. Come closer, come closer.